Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ jọ̀ọ́, ẹ má bínú fídíò tó ń fẹ́ ṣe ìgbẹ́ tí bá fẹ́ fi ṣe ẹ dáríjì mi torí Ọlọ́run. Mo fẹ́ sọ̀rọ̀ pọ̀rọ̀ tó ń lọ́n ta ni. Ẹ̀kẹ́ mi pé mi ò kì í dá sáwọn ọ̀rọ̀ social media kan mi ọkùnrin ni mí náà. Gbogbo ẹnu kọ́ máa ṣe ṣọ́ọ̀ṣọ́ọ̀ṣọ́ sí. I have to respect myself. Mo fẹ́ sọ̀rọ̀ pọ̀rọ̀ tó ń lọ́n ta ni. Ọmọ Ṣéwù, ìwọ ni fẹ́ bá sọ̀rọ̀. Kí ló ṣe tó yó tán tó ń wá bẹ́kùnbẹ́kùn kiri? Kí ló ṣe náà? Ṣé kí ó tó ké kò fún ní làákàyè ni? O ní bíbí rárá ni? Ṣé o láwọn tán lè máa caution kàn máa pẹ́ ìhàn ọ̀dà ni? Ẹ̀dùn náà ẹ̀yin Yorùbá ṣe burú báyìí náà, ẹ̀yin Yorùbá burú gan o. Oríṣiríṣi pọ̀ lẹ́nu Yorùbá o. Ẹ ṣe máa ń rò tọ́ tẹ́ máa ṣe báyìí. Ẹ jẹ́ ká máa sòótọ́ wọ́n sí náà. Mi ì dá sọ̀rọ̀ lórí social media. Ṣùgbọ́n máa dá sílé yìí nítorí ọmọ Ṣéwù ọmọ burúkú ni. Má wo torí àti jẹ kó lọ ba ayé ara ẹ jẹ́. Tẹ́mi mọ̀ káyé ti bàjẹ́ báyìí ó ti ń ba ayé ara ẹ jẹ́. Nígbà tán ẹ̀yin Yorùbá kí ló dà kí n sòótọ́? Mo ló borí pé ẹ̀ ń búlí Sànjọ́rìn Àlàjáde Sànjọ́rìn ẹ̀ ló ń ṣépè. Ìwọ tó bú tó ló ń ṣépè yẹn ṣó ṣépè fún ẹ. Ìgbà tí ìwà bá ṣó ṣépè fún mi kí ló fẹ́ ṣépè fún mi sí? Ọ̀rọ̀ pé bí ẹ support kọ́ mi, you support yẹn ẹ mọ̀ mí dáadáa, I don't do that. Ọmọ Ṣéwù a ṣe èrè ni ẹ. Oníyàn kọ wọ́n send message pé wèrè do video for Alhaja Lizzy Anjorin, let me see something. Ẹni yẹn tó pè ẹ̀ ń wèrè o. Ó wá jáde. Ó wá ń bọ́ Alhaja Lizzy Anjorin. Can you tell us kí ni wọ́n ẹ ṣe fún ẹ? Kí ni woman yẹn ṣe fún ẹ? Ó dẹ̀ ń ṣe fídíò yẹn lọ́wọ́ nìyẹn. Ó post ẹ̀ kò tí pé 10 minutes. Ó ti ní comment bí 100, 98. Wọ́n dẹ̀ ń sọ fún ẹ wípé máa retí àti gbèpè. Wọ́n ní mọ́fà, olófà. Wọ́n ní tó bá fà wà kúkọ o. Ó ní kò sí problem. Ó ti gbà sọ ti fà sọ ti wúkọ. Ó wá ń bínú, ó ní wọn ò ṣe sorry fún ẹ. Kò ní yẹ ọgbà tó ṣe sorry fún ẹ yẹn. Ọgbà tó ń kẹ́gbù yẹn, ó ní wọ́n ti dàrú. Ṣé lè jẹ́ wá báyìí ni? Ẹ jẹ́ ká bèèrè wa léèrè. Ṣó wá báyìí? Ọmọ Ṣéwù àlùbáríkà Ṣéwù báyìí ọmọ tó ń lò. Ṣé bó ṣe ń drag ẹ̀ báyìí pẹ̀lú ẹ ṣó like ẹ? Let me tell you something. I give you just 48 hours. Kó o jáde kó o tender apology fún Alhaja Lizzy Anjorin. Torí woman yóò ṣe é. Ìjà àwọn tó ń bára wọn jà mọ́ra wọn náà. Kí n tiẹ̀ pẹ̀lú tiwọn. Ṣé kí o fẹ́ làákàyè ni? Wọ́n wá ló ń bú ya ẹ, ó ń bú bàbá ẹ. Á bú yẹ, á bú bàbá ẹ. Kódà ọmọ tó ti bí yóò gbé ṣépè. Ìwọ tó bá ti ń fẹ́ pè lọ́ba. Ẹni lè pè ní ṣó ń ṣépè fẹ́ tí ò rọ́bà. Kódà bó ṣe báyìí, wọ́n ìtàkì lọ straight ká sòrodo. Ìwọ tó ń pè é lépè yẹn, ṣó ti ṣépè fún ẹ, gbé fọ́tò ń ṣépè jáde fún ẹ wá. Ìgbà tó lọ bú náà, tó lọ bá, lẹ́ni yé ìdẹ́ lọ bá yàn, ẹ̀yin náà lè lọ mọ́ bá. Mi ò support yẹ. I don't support person. Mi ò support yẹn. Èmi náà ti lọ bá ẹni tó sọ̀rọ̀ sí mi rí. Mo lè ní kó má bínú. Èmi mo lọ bá náà kò wá bá mi. Ọmọ Ṣéwù sórí nǹkan tó ń dùn ẹni pé bá ṣe ń jà kí Ṣéwù Buhari ọmọ Musa ló yẹ kí èmi má bínú o. Mo fẹ́ ní 48 hours kó jáde kó tender apology fún ọmọ yẹn. In the second of Alhaji Ṣéwù Buhari ọmọ Musa tẹ́ndí àgẹ́ pẹ̀lú tiẹ̀ tó wá pé wọn nìkan ni wọ́n ń bú kò ní ká èmi. I'm not care. Wọ́n bá máa ṣépè fún ẹ kó máa bẹ̀ kó kàn mí. Ó ń lọ àlùbáríkà bàbá yìí náà. Ó gba múra, ó gba Mẹ́kà, ó mú yẹ lọ Mẹ́kà, gbogbo Mẹ́kà tó lọ yìí. Ṣọ́wọ́ ẹ ló fi lọ ní. Àlùbáríkà ohun bàbá Ṣéwù Buhari tó ń lò ni wọ́n ayé mi fẹ́ràn. Ó gba àwọn fáǹsì tó kójọ, àwọn olóríbùkún wọn tó pààyẹ tí wọ́n lè bẹ́ẹ̀ sọ lójú ọ̀rọ̀. Tí wọ́n ó sọ sí àfà, ó sọ di búlì. Ṣé Ṣéwù Buhari náà ń búlì? Ó wá ń bú Alhaja yẹn, ó pè ní dìgbòlugi. Ó tún ṣe fídíò kẹ́rìsẹ́lì olóṣogbo owó. Ó ṣe ṣogun òṣì, wọ́n ṣe ṣogun òṣì fún ìyá tó bí ẹ lọ́mọ. Wá, mo fẹ́ ní 48 hours. Tó bá yẹ kó tọ́ lo nífẹ̀ẹ́ Ṣéwù Buhari ọmọ Musa, kó jáde kó tender apology fún ọmọ yẹn. Bàbá àwọn olórí búkú tẹ́jọ́ wà, wọn ni kò bá ṣe. Ẹni fídíò tí bá ti ń drag yẹ, tó bá ti lè forúkọ àbáyé sí, màá máa drag yẹ o. Lọ bèrè mi dáadáa. Èmi ìsáyẹ̀ nípa àyàn jà. Tó bá ti ṣe tó ti drag àbáyẹ, ọmọ Ṣéwù, màá máa drag yẹ o. My drag, yeah, my drag, my bell. I don't use to do that.
má gba àbùkù lọ bá àbá yẹn má sọ̀rọ̀ ẹ di ọmọ dẹkù ó pè kó dajẹ ó pẹ yóò dajẹ ó pa ìgbìgbà ó gbé bá bẹ wálé ìgbà tó gba 1 million lọ́wọ́ Sam Larry ó lọ bá bàbá Buhari o kò fún ní sílẹ̀ kan o ó ń lo àlùbáríkà àbá yẹn o gbogbo bí kíbi náà ti mẹ́ fọ́lù àwọn nìkan lọ bí millions bàbá tó tẹ̀lé yìí kò ní million kò ní fọ́lù àyẹ̀ o ìfẹ́ bàbá yẹn fi tẹ̀lé ẹ̀ wá sọ̀rọ̀ ẹni búlì recently ní mo rí fídíò ẹ̀kan tó bú Gani Adams ibà Gani Adams wọ́n òun gbúdọ̀ lóye Sunday sọ́lọ́ Sunday Igboho ó ní kó mọ̀ fún ibà Gani Adams wo èèyàn mi ní Sunday Igboho ọ̀rẹ́ mi ni ọ̀gá mi ni ẹni tí mo gbà fún ni tí bá ní fídíò mi tó bá dùn mí tí bá polóyè á ní bàbá ẹ mọ̀ sàn kankan ẹ̀yìn ẹ máa wòran ti yín àwọn ọ̀tá Ọlọ́run bóyá mọ̀ sọ nìyẹn kò ní kẹ́nìkan jáde kó mọ̀ ń búyàn ìdí ètí fídíò mi bá ká mi lára mi ò kí pé bò ó tó ní bá pẹ̀ kò ní jẹ́ kí n sọ̀rọ̀ ó wá ń bú Gani Adams ó wá fi ń dán ẹni méjì tilẹ̀ láàrin àwọn ọmọ Gani Adams àtàwọn ọmọ Sheikh àtàwọn olóyè Sunday Igboho wọ́n ṣépè fún ẹni disclaimer gbogbo yẹn gbọ́ mo rí fídíò kan tálájà kan ṣe alájà salamu alaykum warahmatullahi barakatu ẹ má bínú ẹ má gbọ́ mi mo gbọ́ tẹ́ni pé kí ṣé Buhari kó kọ́ọ̀lì ẹ̀ ọ̀dà pé tí ṣé Buhari ò bá ṣe bẹ́ẹ̀ ẹ máa gbé gbogbo àṣírí gbogbo fídíò ṣé Buhari jáde I'm like that mo like ẹ bẹ́ẹ̀ nínú fídíò ìbùkọ́ tẹ sọ yí pé ṣé Buhari bú àwọn onígbó ìyẹn pè yẹn ni wà lẹ́nu ká lè fún yín níbi 20 mo dẹ̀ bí lè pé nǹkan tó tọ̀nà ni káàfọ́ òṣèwádìí pé ẹ mọ̀ mú gbó o tẹ bá mú gbó orí yóò yìí but wáyé pé ìmí ìwá wà o tẹ ẹ ní tí ṣé Buhari ti yàn jìbìtì ẹ pílì ẹ jáde èmi ká bá yín gbẹrù sí bàbá yín sọ̀rọ̀ sí ṣé Buhari Musa wọ́n ṣe kàn jà fún àmì tó kọ́ ẹ̀ kẹ́kẹ́ tí mo gbà fún tó bàbá yín sọ̀rọ̀ sí wọn ìgbà tó ṣe nǹkan tí ò dáa nígbà ọ̀rọ̀ tàwọn àwọn mọ̀ríkà àdàbí àgbẹ̀ yẹn tí lè sásàlì mo dá sí fún wọn ó bá wọn sọ̀rọ̀ tẹ bá rí ìtàkùn àti fẹ́yàwó wọ́n yà ìyàwó oníyàwó lálẹ́ ẹgbẹ́ jáde bàbá yín kàdú sí bàbá yín sọ̀rọ̀ sí bàbá sí Buhari tó yàrá fẹ́mi mọ̀ yẹn alẹ́ àmọ́lálẹ́ ni ẹyọ kan oṣù báyìí lónìí ó dẹ̀ ti fẹ́ nkẹ́ ti pẹ́ ó dẹ̀ mọ̀ ń sọ̀rọ̀ wá sí pé ẹ̀yin ọkùnrin tágbára òkè kó fẹ́yàwó ò tí ì tọ́jú ìyàwó ẹyọ kan ó tún lọ ń fẹ́ kejì ó jí àwájú Ọlọ́run ó mọ̀ ṣe wá síbẹ̀ ṣùgbọ́n tẹ bá rí ìtàkùn ó ti ṣe kinní ó ti yàwó lálẹ́ tẹ bá ló bá yẹn jà nítorí owó ó ní ráìtì kò lè má fẹ́ fún káwọn àfẹ́ àkànkàdé tangbẹ́rù ìlú wọn ẹ̀tọ́ wọ́n láti yí Ìlọrin kẹwàá ní kó pa 10,000 kájà pín 5,000 kò lè possible àfẹ́ àmọ́ ń kọ̀ lórí ìyẹn kó ló ń ṣiṣẹ́ ẹ̀jẹ̀ kó náà mowó délé òun nẹ́bí ńlé tó bá yàrá yìí ti yẹn wọ́n gbé fídíò ó mú gbó fídíò ó mú gbó lẹ́fẹ́ sọ tẹ́ ẹ bá ti rẹ́ẹ̀dì ẹ̀ mú jáde wọ́n ní olúwo mú gbó ọba àlú mi ni ẹ̀rí wà bá àrí lẹ́nu ẹ̀ ó ń wé ó mú gbó náà nìyẹn ẹni tí òun kì í mú gbó èwe gbó kò yẹ yín tẹ́ bá rí tó bàbá Buhari ti ní fọ́tò tó ti ń wé gbó tó ti ń mú gbó ẹgbẹ́ wa ẹni tó sọ bẹ́ẹ̀ kóòtù ti ní kókó approve ẹ̀ mo dẹ̀ bí pé wọ́n approve ẹ̀ tó bá yá ọmọ Ṣẹ́hù alájáde sí òṣẹ́ o olórí burúkú ni ẹ o ìwọ nìkan ló máa ń bú gbogbo àwọn èèyàn ṣé bá ṣe kọ́ńkéwù nìyẹn alájáde sàjọrí ẹ bú ìyá ìdàdà ẹ gbé ṣépè dáadáa torí ẹ wà bá òun lọ wá bá yín onídìgbòlugi ni ṣọ́ọ̀bù ara ní ẹ̀jẹ̀ ni ṣọ́ọ̀bù yẹ ẹ̀jẹ̀ ṣọ́ọ̀bù abẹ́ ẹ̀jẹ̀ ni disclaimer wọn mọ̀ ẹgbẹ́ ẹ̀ máa ń tààgì wọn àti ẹ máa ń tààgì wọn àti Buhari pọ̀ mọ̀ ṣé Buhari ò mọ̀ rí o kò fámìlì ṣé Buhari fámìlì wa kò fámìlì ẹ̀ ṣé Buhari ò kàn kéwù ṣùgbọ́n òun ṣé Buhari ló ń lò láyé fi fẹ́ràn ẹ̀ àlùbáríkà ẹ̀ dẹ̀ pọ̀ kì í ṣòwò nìkan àìmọye àwọn àfáà náà fòun bàbá Buhari fi ṣe lẹ́ṣọ̀ táyé dẹ̀ fẹ́ràn wọn gbogbo ẹ̀ tó bá lẹ́ẹ̀kì ohun àfáà ṣé Buhari kò sábà tó lè máa lòun ṣé Buhari tẹ́ni rí pé ó máa fọ́lù ẹ̀ òun ló ń lò ó gbọ́ àwọn tó ti ẹ̀jọ́ máa kéwù bàbá tí àbá máa ń kó jáde kiri tẹ́ ń jáde tẹ́jọ́ lọ Ìbàdàn lọ Abẹ́òkúta lọ Kaduna lọ Kánò àlùbáríkà tó máa ṣe wù gbà kò sí tó ti rí gbà ní gbogbo wọn àdẹ jẹ lọ sí ẹ wọn gbà pé Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún wọn ni ó lọ múra ó gba múra lọ́fẹ̀ẹ́ ó gba ájì lọ́fẹ̀ẹ́ ó tún gbà fún yẹ lọ́fẹ̀ẹ́ lára bàbá àtàrà bàbá yìí náà ni ó lọ Cairo ó gba visa visit Cairo ó lọ Cairo ara bàbá yìí ó ti fi ọ̀rẹ́ ní bàbá yìí àwọn bàbá yìí ó ti fi gbalẹ̀ gba gbogbo ẹ̀ gba kan lóríṣi ó ti fi gba 1 million lọ́wọ́ àgbègbè recently ara àlùbáríkà bàbá yìí ṣùgbọ́n ó lọ kí fún bàbá yìí lówó ṣùgbọ́n àwọn tó ní ìsìn ni pé kò gbé kò jẹ́ kó máa jáde bàbá yẹn lórí ọ̀rọ̀ tí ó kẹ̀ ṣẹ́lísì wá bá ẹni ṣó ṣépè fún ẹni ni
kí n tiẹ̀ pẹ̀lú tiẹ̀ àwọn tẹ́ bára wọn jà wọn mọ́ra wọn náà kí n tiẹ̀ mo ti fẹ́ jẹ́ ẹ̀sùn bàbá Shehu Buhari rí láì mọye tẹ̀mẹ́rin ní last year lọ́dún náà nǹkan bàbá ìdè ti wọ́n yẹn so many times pé kí n tiẹ̀ kó mo bá wọn yẹn lẹ́ni ṣé àbákú tàbí àbá ń bájà lórí social media àwọn àfáà ni wọ́n bára wọn jà bó dẹ̀ ṣe wà nìyẹn that is a business partner orogún òwò náà bára wọn ṣe kò ká ó náà kí ni ìtẹ́kọ̀ọ́ bá jáde sí gbogbo ẹ̀ tẹ́ bá ń bú àbá Buhari tẹ́ ń já àbá Buhari mọ́ ẹ jọ mo bẹ́ẹ̀ pẹ̀lú orúkọ lọ́hùn bàbá ò mọ̀ rí kì í sọ bàbá ò kọ́ ń kéwú ó kàn tàpá ara àlùbáríkà bàbá ló fi ń jẹun kiri ọmọ Shehu mo fẹ́ ní 48 hours jáde kò tender apology fàlàjà yẹn bàbá ní kò mọ̀ ṣe àtiwọ́ àtàwọn ní kò mọ̀ ṣe kò ní yẹ ogbó yín bẹ́ẹ̀ ṣe wò mí mi ò kí ṣọ̀tá Alhaji Sanjori ìyàwó onúlé ni fáàsì ẹni ọmọ bíbí mi fáàsì ẹni ọmọ mi nígbà kan tó wọ́n fi Lizzy Anjorin ilẹ̀ dáàdì mi ẹkú kàn mí lọ́mọ láìfù tí ẹni kò kàn mí tí ìbá tí wọ́n bá kò lè gbé mi ṣépè ọmọ Shehu tábà ti drag bàbá yẹn ìmọ̀ máa drag yẹn o jáde kó mo fẹ́ 48 hours ọmọ ẹ̀kọ́ tọ́ lọ nífẹ̀ẹ́ Shehu Buhari wa Musa bí àti yẹn torí àti yẹn ò ṣẹ́ o tún lọ ní jìbì ó ṣe ògbówó ó ṣe lọ́sọ̀ ògùn ṣe fún ìyá tó bí ẹ lọ́mọ ó ṣe ògùn ṣì fún ìyá tó bí ẹ lọ́mọ bí o fẹ́ kọ́rọ̀ mi ó pọ̀ jù I give you just 48 hours tender apology fún àti yẹn torí àti yẹn ò ṣẹ́ kọ́ tó bá ti ṣe ẹnu tó bá ti drag tó bá dákọ̀ àbá Shehu Buhari kò kàn mí ẹ̀fọ́ ti dákọ̀ báyẹn a máa drag yẹ o assalamu alaikum warahmatullahi wabarakatuh. ọba bọ́ra díẹ̀díẹ̀ ni ẹ wá ra ọtí bò ta gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items ẹ gbá mi láago ẹ̀yin tẹ́ bá nílò ọṣẹ àánú ọṣẹ arọ́bí ọṣẹ ìṣẹ́gun ọṣẹ àṣírò ọ̀la ọṣẹ àṣeyọrí gbogbo ẹ̀yin tó yẹ pé tẹ́ bá ti ń ṣe nǹkan báyẹn kí succeed bẹ́ẹ̀ ṣe ń fà bẹ́ẹ̀ ló padà sẹ́yìn tẹ́ wá dìde nǹkan àṣeyọrí tẹ́ lè lò láti fi ṣàṣeyọrí kí gbogbo àdáwọ́lé yín kó bẹ̀rẹ̀ sí ní yọrí sí rere gbogbo ohun tẹ́ bá ti ń ṣe báyìí kọ́nà yìí máa ṣí kọ́nà yìí máa là ẹ pè mí ó wà available ẹ̀yin tẹ́ bá dìde àwọn nǹkan ìṣẹ́gun ó wà available ẹ̀yin tẹ́ bá dìde àwọn lọ́fíńdà àánú gbogbo ẹ̀ pátápátá is available ẹ pè mí ojú òní tí wàá mi níwáyé tí àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù àní ṣàṣedànù ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá láṣẹ Èdùmàrè so gba ọkọ tẹ́ bá fẹ́ lọ́fíńdà ìfẹ́ ní anything spiritual items just contact Lady K Ifeoluwaso ìbájẹni tó ní tọ́ta lọ́fà ìbájẹni tó ní stroke abẹ́ni tó rí sign ọ̀fà nínú àgọ́ ara ẹ̀ àwọn nǹkan tẹ́ lè lò ó wà available so bó ṣe jẹ́ ní ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra àwọn wig àwọn jewelries àwọn aṣọ ẹ pè mí gbogbo ẹ ṣe kéde ó wà available kò sí ìtẹ́fẹ́ tí ò sí available gbogbo lòwò lọ́mọ láti ilẹ̀ tó bá dẹ̀ jẹ́ oògùn diabetes náà ni oògùn diabetes is available now oògùn manpower mi lè fi gbogbo ẹnu promise yín pé ó wà available bóyá kìdẹ̀ ló wà available torí ó ti dé already so mo mọ̀ pé bàtà táwọn máa fi wo program yìí ní ẹ̀kọ́ ẹ̀ méjì ó máa ti wọlé dé so oògùn manpower náà ti wà available jẹ̀díjẹ̀dí is available gbogbo ẹ̀ is available ṣá bẹ́ẹ̀ ni àtàwọn ọjà bí nǹkan tẹ̀tẹ̀ tó expect gbogbo ẹ̀ pátápátá ló ti wà available ẹ̀yin tẹ́ bá fẹ́ ra díjà kò ṣọ́ọ̀kì yìí pé Lady K náà ti ń ta díjà mo sọ fún yín gbogbo lòun lọ́mọ o lè ló bọmọ jẹ́ kò sọ́jà tí mi ò lè ta ìwọ tó bá ní business tó lè introduce sí mi please and please contact me I don't joke when it comes to business because mi ò lè jalè mi ò dẹ̀ lè ṣaṣẹ́wó mi ò lè jalè mi ò lè ṣiṣẹ́ aṣẹ́wó so èyí tẹ́ bá fẹ́ ra díjà ní Canada ó ti wà available ẹ contact mi ojú òní tí ẹ ṣé mo dúpẹ́ ire.